Governor Ododo of Kogi ti fárígá mọ́ everybody lọ́wọ́. Ṣé rí situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí wọ́n jí àwọn èèyàn wa gbé ní Ògbómọ̀ṣọ́? Ó dẹ̀ kó ti ta gbogbo àwọn gómìnà wa jí ní south ni o. Àlójú Northern máa bó. Ó ti pẹ́ tó ti máa fi insecurity tó fi máa gbógun ti everybody nínú Nàìjíríà tí ò bá ti ṣe títí wọn. You see this particular one, enough is enough. Ìwọ sáré wá gbọ́rọ̀ kó wá wo àwọn àṣírí ọ̀rọ̀. We will never negotiate with criminals or pay ransom. Governor Ododo reaffirmed as security forces rescue abducted NECO candidates in Kogi. Kogi State Governor Ahmed Usman Ododo has reaffirmed that his administration will not negotiate with kidnappers or pay ransom following the successful rescue of 4 people abducted from a purported NECO examination center in the Kina local government area. I have said it before, and I want to reiterate that this administration will never negotiate with criminals or pay ransom. They may come into our state, but they will not return to where they come from, Ododo said. He also praised President Bola Tinubu for supporting security agencies in the fight against insecurity, saying, I want to commend Mr. President and Commander-in-Chief, Senator Bola Ahmed Tinubu, for giving us all the support needed to defeat insecurity. We will not disappoint him in Kogi State. Tó já sí wípé ṣé rí situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ẹ̀yin èèyàn mi ṣé mọ̀ pé gbogbo wa la fárígá pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n demand fún we are not going to pay ransom, we are not going to give you anything, a dẹ̀ máa gba àwọn èèyàn wa sílẹ̀. Ó ti wá tó gẹ́ báyìí. Ṣé mọ̀ wípé àwọn northern bí mọ̀ wípé gbogbo àwọn tó ń jíyàn gbé yẹn bí northern governor wọ́n láwọn group wọn bẹ̀, àwọn northern emir sultan wọ́n ní group wọn bẹ̀, àwọn northern former army general wọ́n wà ńbẹ̀, former head of state wọ́n ní group títí wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn religious leaders, bẹ́ẹ̀ ni àwọn cleric gbogbo wọ́n ní group títí wọ́n bẹ̀ tí wọ́n fi ń gba owó burúkú lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nigerians nítorí àwọn fẹ́ live large. Ṣùgbọ́n kó wá wo irú èèyàn tí wọ́n jẹ́ tí mo bá pe àkíyèsí àwọn ọmọ Yorùbá sí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan this time around kí omi má tẹ̀yìn wọ́n gbé wa lẹ́nu. Ṣé rí síà tó wà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ awala ní síà yẹn sẹ́ẹ̀ àsìkò tá a tún ní bàbá ńlá opportunity àwọn ọmọ ẹranko òtún àjíire Yorùbá láti fi pass powerful messages fún gbogbo àwọn every other ethnic tó wà ní Nàìjíríà wípé kí ni o ẹ máa gba àgbà ní bàbá Yorùbá lágbà gbogbo wọn. Yes, tí ò bá sí Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà. Tẹ̀lé mi kó wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. When Buhari was in power, the North was quiet. Our people have been slaughtered. Our people have been kidnapped. Insecurity was everywhere. Now the Yoruba people too are also keeping quiet. Now that their brother is in power. Let me dawn on this. When I was in the Senate, each time I stood up to speak about the killings of my people, the kidnapping of my people, the first attack against from northern senators. Why should we be embarrassing our own? Why should we be talking our own? A traditional ruler in Katsina was suspended for raising issue of insecurity under Buhari administration. So you are not allowed to say anything to criticize him simply because he is House of Flying like all of us here. The support for Peter Obi is tribal in most cases. Many of those who are supporting are people who come from his ethnic background. This is the way Nigeria is structured. And in Tinubu case, I slightly disagree with hold on. In a case that we have here, in the southwestern part of Nigeria, despite that you see a camera crew filmed an attack on Nigerian troops. It was supposed to be propaganda. Instead, it became evidence. The cameraman was killed, his camera was recovered, and what's on it is now the army's clearest look yet at who's really running this war. Here's why that matters. A Palestinian trainer, a Moroccan doctor, found inside one of Africa's deadliest terror groups. While everyone is talking about the attack that failed, almost nobody is asking who was standing behind it. So why are foreign specialists working inside an insurgency in a Borno forest? And what does that tell us about who's really keeping this fight alive? Stay with me. This changes how we should think about ISWAP. Let's start with what actually happened. It was Saturday night, July 11th, 2026. The location was Cross Kawa in Kukawa local government area of Borno State. Fighters from ISWAP tried to sneak into a Nigerian military position under the cover of darkness.
ISWAP stands for Islamic State West Africa Province. It's the group that split from Boko Haram years ago. It now controls parts of the Lake Chad region. That night, the troops of 19 brigades spotted the movement early. They opened fire. The attackers retreated after taking heavy losses. Later, satellite images saw the insurgents pulling out the bodies of their own fighters. Now here's the important part. A cameraman filming the attack for ISWAP propaganda was killed in the fighting. Troops recovered his camera. It was a simple Sony camcorder. And that camera is where this story really begins. Because what the army found on that footage wasn't just proof of a failed attack, it was proof of who's helping ISWAP stay alive. Let's look at what the army says was on that camera. According to a statement from the Nigerian army, the attack was coordinated by 4 senior ISWAP commanders. Alongside them were 3 foreign facilitators. One was identified as Abu Ishaq, a Palestinian Arab. The army says he served as ISWAP's overall trainer. The second was Abu Thaiba, a Moroccan Arab. The army describes him as a medical doctor working inside the terrorist network. A third foreign operative was also seen. His identity has not yet been confirmed. Now, before we go further, let's be clear about something. This is the army's assessment. It comes from a forensic review of one recovered camera. It has not been independently verified by a court or a neutral body. We'll come back to that, but first, let's understand why this detail matters so much. Think about what a trainer and a doctor actually give an armed group. A trainer means better prepared fighters, sharper tactics, more effective attacks. A doctor means wounded fighters can be treated and sent back into battle. It means the group can survive longer even under pressure. In other words, this isn't just manpower, this is expertise, and expertise is much harder to replace than foot soldiers. Here's why this matters politically. For the Nigerian army, this is more than a battlefield story. It's a communication win. It lets the army say something it has said before, but now with names attached. It says ISWAP isn't just a local problem, it has outside help. That message matters because it changes how the war is understood, both at home and abroad. Now, let's talk about who benefits from that message. For international partners already involved in this fight, this is fresh justification to stay involved. Remember, back in May, Nigerian and American forces carried out a joint strike in the Lake Chad Basin. That operation killed an ISWAP commander named Abubakar Mainok. A confirmed link to foreign fighters gives that kind of cooperation a stronger reason to continue. For political leaders in Nigeria's northeast, this is also useful. Security remains the single biggest issue for voters in that region. Every governor, every senator, every federal official representing Borno and its neighbors wants more resources for this fight. A story like this makes that case easier to make. Now, here's something quieter but just as important. The army also said the attackers were trying to loot cholera-related medical supplies. That detail lines up with earlier intelligence reports of a cholera outbreak inside insurgents' camps. Think about that for a moment. A group that some people imagine as purely violent may also be dealing with disease, with sickness, with the same basic survival problems as anyone else in a conflict zone. That foreign doctor may not just be treating gunshot wounds, he may be managing an outbreak. Now, let's step back and ask the harder question. Can we actually trust this claim? Here's the honest answer. Nigeria's military has, in the past, overstated victories in this conflict. Identifying nationality and role from a single recovered camera is not the same as a confirmed intelligence file. These names, Abu Ishaq and Abu Thaiba, are almost certainly aliases, not real identities, so some caution is fair. Ṣé ti rí bó ṣe ń lọ? Tá bá ń sọ fún yín bí gbogbo oríṣiríṣi nǹkan ṣe ń lọ, wípé Nàìjíríà kò sí one Nàìjíríà kankan bí kankan.
Sàkámà jẹ àwọn Northern ní ẹ̀rí wípé àwọn náà máa ń pariwo wọn Nàìjíríà ó yá sọ fún mi nígbà tó bẹ̀ tí ń bàdí wọn ìjọ́ wo ló tún gbọ́ lẹ́nu Northern kan tó tún lọ grant interview tó sọ pé one Nigeria is not negotiable àwọn gan ti ń rí idán wọ́n ti ń mọ scores wọ́n ti mọ bó ṣe lọ wípé one Nigeria yín wo ni ò wà negotiable níbi tá a bá ta ìjọba dé tó bá wá sọ wípé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí o máa ń gbọ́ látẹnu mi kí ló gbọ́ lẹ́nu former senator Sanni kí ló gbọ́ lẹ́nu ẹ̀ ó ní dúrí Buhari regime 8 years ẹ̀gbáǹkó wọn bí ìyá Northern kankan re kó bọ́ síta kó wá condemn gọ́fìmẹ̀ntì wípé gọ́fìmẹ̀ntì Buhari o kò dá o insecurity o ó gbalẹ̀ kan o every bad thing wọn ò gbúdọ̀ complain emir tó complain ṣe bẹ́ẹ̀ rí bó ṣe yọ̀ dànù Soludo former CBN governor ṣe borí bó ṣe impeach ẹ̀ kúrò nínú palace bí àìṣe sọ̀rọ̀ yìí kò tí ì balance emir méjì one palace ni nítorí pé ó sọ̀rọ̀ ó condemn nípa poverty tó wà ní northern part of Nigeria pé kí ló dé tó ṣe jẹ́ wípé upon the mineral resources àti everything tó wà ní northern part of Nigeria ọ̀pọ̀ yìí tá àwọn ni wọ́n rúùlù Nigeria tó jẹ́ head of state àwọn ni wọ́n gbé gbogbo agbára political power sọ́dọ̀ wọn kí ló dé tó ṣe jẹ́ pé ọ̀dọ̀ wọn náà ni orísun ìbànújẹ́ àti gbogbo oríṣiríṣi àwọn ni wọ́n practice sharia àwọn náà ni sharia ò help wọn àìmọye àwọn ọ̀dọ́ wọn ni wọ́n ti rí the best populated dropout students in the whole world ní the whole world wọ́n ní north yìí náà òun ni object of poverty àbí kò yé yín kí la wá ń sọ lọ ó gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ yẹn ó gbọ́ lẹ́nu ìkan lára wọn tó ń sọ wípé kò sí Northern àkọ́tọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ìjọba Buhari tó bá dún pínpín Buhari ò ṣe dáadáa nígbà tó wà ń bẹ̀ tí ẹ bá ènìyàn nínú kó tọ́kú lákàn wá ẹ̀tì àbí kẹ̀kan ṣe mẹ́wàá àbí kán wá nǹkan kan wá ọ̀rọ̀ kan sí ẹ lẹ́sẹ̀ bó o bá wà ní any post kan tó ṣe gàgàrà wọ́n á gbé ẹ wálẹ̀ wọ́n á yọ ẹbẹ̀ ní iyọ̀ jìgá because ó ṣe kí ni ó sọ̀rọ̀ nípa bad government wọn tí bá wá sọ wípé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tẹ̀ fi attack mi mo ti praise Tinubu jù kíní kan kẹ́mi lọ be careful èmi ètì Mákindé mi ò hate anybody bí ẹyẹ bá ṣe fò lọ́dọ̀ tèmi ó ní mi ṣe máa sọ òkú ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni mò ń sọ nípa ẹ̀ mi ò gbèsè ẹ̀yìn èèyàn kankan bí bàbá Tinubu bá ṣe wrongly you know me too well màá bọ́ síta màá sọ wọn bá tèmi ìjọ tó bá dẹ̀ tún ṣe tó dáa náà wàá tún rí mi màá bọ́ síta màá sọ wọn bá ti tèmi mi ò ní any hatred against anybody tí bá wá sọ fún yín wípé gbogbo kinní yẹn àwa Yorùbá ẹjẹ agbọmọ tinú wa gbogbo àwọn nǹkan kéékèèké tá bá rí wípé President Bola Ahmed Tinubu táwọn náà ń ṣe tí wọ́n fi ọgbọ́n orí tó fi ṣe níbi ibẹ̀ lórí àpèrè tí àwọn Northern ò fẹ́ kí wọ́n lórí ẹni tí ì ṣe jọ nítorí Ọlọ́run ṣe báwa Yorùbá ló yẹ ká máa bá wọn fọn rere ẹ̀ káàkiri ṣé o expect kí Northern kó jẹ́ pé òun ló máa wá máa broadcast ẹ̀ káàkiri wọ́n máa pamọ́lẹ̀ pé kò ṣe kankan because wọn ò fẹ́ kó achieve anything ṣé àwọn ọmọ obedient ló expect pé kán bọ́ online kán máa fọn rere àṣeyọrí Tinubu wọn ní ṣe wọn máa pamọ́lẹ̀ fídíò propaganda wọn òun ló ń bo gbogbo everything wọn bá nǹkan tí bàbá Tinubu tó ṣe mo yìí tún sọ wípé nínú àwọn candidate tí wọ́n gbé sílẹ̀ Àtíkù Peter Obi àti President Bola Ahmed Tinubu èmi sì ṣùsì láti campaign àbí láti fún bàbá Tinubu ní support ju wípé kí n lọ tò sẹ́yìn Àtíkù àbí kí n lọ tò sẹ́yìn Peter Obi I won't do that mi ní ṣe yẹn ní 2023 mo wà lára àwọn tó campaign against wọn kò dé ṣe wípé bí àmọ́ ètí wọn gbogbo wa ta campaign a kò fẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ló ti yé wa ṣùgbọ́n gbà tẹ́yìn Nàìjíríà ẹ̀yin Yorùbá lẹ́ẹ̀tì ready kò sí nǹkan tá a fẹ́ ṣe a dẹ̀ ti wá wà lójú ẹ̀ níṣẹ́ nìyẹn èmi dára mi ò ní lè lọ campaign fún any other person àbí kí n lọ fún any other person ní support nǹkan tí wọ́n sọ wípé kí bàbá Tinubu kó ṣe fún ìran Yorùbá ìran kóòtù àtàwọn ọmọ kóòtù ajíire Yorùbá tí wọ́n bá ti ṣe àwọn náà ni mo máa gé jẹ ni mo máa fàtẹ́gùn sí àwọn ni máa bẹ̀ àwọn náà la máa fà mọ́ra àwọn náà la máa so mọ́ lẹ́sẹ̀ torí kò sẹ́ni ọ̀dà pọ̀sẹ̀ tó ń bọ̀ wá ṣe fún wa tí àwọn Northern bá wá sọ wípé nígbà Buhari wọn ò gbúdọ̀ condemn ìwà ìdá àti gbogbo bí ìjọba ẹ̀ ṣe dojú délẹ̀ tó ní gbogbo aráyé lára tí wọ́n fọwọ́ bò mọ́lẹ̀ tó wá di ìgbà Yorùbá tó jẹ́ pé the same Northern yẹn àwọn náà ni wọ́n afẹ́ sórí afẹ́fẹ́ Tinubu is not coming back in the second time because his government is not competent to do what insecurity wise the same insecurity tẹ́yìn governor ẹ̀yin clerics ẹ̀yin religious leaders ẹ̀yin political party the former one the present and even the future tó ń bọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ create you are now accusing him wípé kò wà competent láti eradicate insecurity tẹ́yìn finance tẹ́ ẹ lọ gbé foreigners wá wípé kó tún wá máa train àwọn iswap tẹ́ ẹ tún gbé foreigners wá láti Morocco wípé kó wá máa treat àwọn wounded terrorists
Yorùbá ẹ jẹ́ agbọ́mọ tinú wa ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan ká máa fi ṣe ọ̀tẹ̀ máa ń tẹ ní rì ni mo ìtúyìn tún sọ ẹ má jẹ́ àdọ́mọ̀nù pẹ̀lú omi ìwẹ̀ tó o bá jẹ́ Yorùbá tó ní any problem pẹ̀lú Tinubu mi ò ní problem pẹ̀lú wọn ìwọ tó o bá dẹ̀ láròjinlẹ̀ tí ọ̀rọ̀ yé tí ò ń ṣe wípé ọ̀tẹ̀ ló ti wọ inú ìfun àtẹ̀dọ̀ ẹ wàá mọ̀ wípé ilẹ̀ bàbá mi ni mo gbé dání ilẹ̀ Yorùbá ni mo gbé dání ilẹ̀ kóòtù ajíire original ni mo gbé dání ìtẹ̀síwájú ìran mi ni ó sì mọ̀ wá tí bá wá ìtẹ̀síwájú ìran mi ṣé kí wá mú ọmọ kan lára àwọn ìran mi kí n fi sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọ̀nà kí tó da Áfíríkà wá ní kí mọ́tò ó yá máa bá mi lé lọ ni ṣé kí n ṣe bẹ́ẹ̀ nígbà tí àwọn every other tribe wọ́n ṣe dáadáa wọ́n fa tí wọ́n má bẹ́ ṣé kẹ́mi wá mú tèmi kí n lè sórí igbá ni mi ì ṣọmọ ìrankíran mi kì í ṣọmọ àlè ẹ má jẹ́ ká gbọ́n àgbọ́n jù mo ìtú sọ tó bá ẹ̀sẹ̀tì pé ní nǹkan pàtó kan gidi kan ti Tinubu tí wọ́n wá látọ̀dọ̀ ẹ ṣé nítorí ìbò second term ó jẹ́ gbọ́mọ́ tinú ẹ ní 2023 àti wọbẹ̀ ló le jù àti wọbẹ̀ òun ló le jù ṣé Yorùbá dìbò fún Tinubu ṣé wọn wá ọ̀nà wọn tí wọ́n fi débẹ̀ ṣé wọn wá bẹ̀dẹ̀ ní eléyìí ṣé gbogbo Yorùbá ò wá máa ka oríṣiríṣi nǹkan fún wa àwa tá a dìbò fún wọn ṣé a máa sọ fún wọn pé bàbá Tinubu ṣe lè fún wa ṣe tàn fún wa tó bá wá yé wa dáadáa ni opportunity mi ló tún bọ̀ yẹn èyí tá a ṣe ní 2023 ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè lẹ́nu ọ̀rọ̀ lórí bàbá Tinubu wípé nígbà tí gbogbo every other tribe tí wọ́n jẹ́ ẹkulẹ̀ tán dìde tán gbógun tiẹ̀ àwa ìran ẹ̀ yìí náà ló kù àwa la kùkù ẹ̀ nǹkan tá a fẹ́ òun ni kò ṣe fún wa òun ní nǹkan tẹ́mi mọ̀ tó yẹ ká ṣe kì í ṣe pé ká máa fi dúdú ká máa fi gbó dúdú ṣé tá a bá ṣe ń kógun tì í tá à ń support outsider láti gbógun ti àtijọba ìgbà yẹn ló máa wá lísì sí wa ìgbà yẹn ló máa wá ṣe nǹkan tá a fẹ́ ẹ̀dẹ̀ ráwọn boys wọ́n ti ṣe fídíò wọ́n ní tó Yorùbá ò bá ti fún ní support anything kó má já sí wa in fact ministerial wọn Ogun state ni kó má tiẹ̀ fẹ́ ní Yorùbá kankan sí orí ipò kankan ṣebí wọ́n sì kó wọn sí orí top post sí tẹ́jẹ́ pé èèyàn ọmọ Yorùbá lẹ́ ń kàn dẹ̀ mọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ bóyá tàbá ti wá bójú ẹ̀jẹ̀ ní second time bóyá lẹ máa rí ọmọ Yorùbá ẹyọ kan báyìí ní any post mo wá èmi á wá dúró de ọmọ Yorùbá mídíà yẹn tá wá bọ́ síta wípé Tinubu kó àwọn every other ethnic tó fún ní support ó kó wọn sí ministerial job ministerial post àbí every key post tó wà lẹ̀ ìgbà yẹn lájọ wá mú nǹkan lẹ̀ ṣé àwọn ìpàrọ̀ kì í yé yín bọ̀rọ̀ ó dìgbà tẹ́ bá ba nǹkan jẹ́ tó bá ti wá bàjẹ́ tán ẹ̀ wá máa ṣe bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ibẹ̀ nìkan kọ́ là ń lọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ NURTW chairman ṣé chairman ni àbí president l'Abuja àti ẹ̀mí lè ta fẹ́ pé bàbá Bàrúwá báwo lẹ́yìn náà ṣe báwo lẹ ṣe kí ló ṣẹlẹ̀ èyí ga o bàbá Bàrúwá ẹ̀ ṣe yìí tán ẹ̀yin èèyàn tẹ̀lé mi kẹ́ wá gbọ́n kan tí Bàrúwá sọ. bàbá ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ o èmi náà pé bàbá lálẹ́ yìí o àbúrò bàbá lálẹ́ yìí máa ṣe ní fọ́tò yìí náà ṣe wọn ṣe ní fọ́tò yìí ṣe wọn rọ́bìṣì náà ṣe yẹn rọ́bìṣì ni orí burúkú náà ṣe yẹn ọmọ tó fèsì wọ bẹ́ẹ̀ ọmọ tó fèsì wọ inú lẹ́yìn sọ fún yín pé ẹni 2 million èmi ló mi ṣe wà ní gbogbo kìíní ẹ̀ ó di pé mi tó tó 20 times nígbà tí tèmi dìbò pé mi máa sọ̀rọ̀ pé wọ́n pè mí ṣẹ́jú ṣùgbọ́n ẹ̀kan fọmọ ẹni bá bá mọ ní àágbọ́n mi ní dúró ẹni tí máa nígbà máa ṣe ìmọ̀ láwọn ọlọ́pàá mẹ́rin àwọn ojú nǹkan kan wá nígbà lọ wò náà kò dáa wọ́n kàn ti gun lábẹ́rẹ́ níbẹ̀ gan máa kó má bá sọ̀rọ̀ máa ṣẹlẹ̀ sí bàbá o. bàbá sọ̀rọ̀ wọ́n ti ṣe fẹ́mi náà rí o 2 years lẹ́ẹ̀kí lọ 2 million lẹ́ẹ̀kí lọ ṣẹ̀wọ̀n 2 million mo ní opportunity appeal bàbá fè ní dọ́là fọ̀ládé ní fún mi first month mi jẹ́ kó dọ́dọ̀ wọn tó dìgbà tó bá lùsì gbogbo atọ́ ni pẹ̀lú struggle wa yìí ó yẹ kó rí bẹ́ẹ̀ náà ṣé dìgbà tó bá bọ́ lọ́wọ́ wọn kó tó wá máa mọ iye wa báwọn sọ̀rọ̀ torí 2 million mo fi lọ ṣẹ̀wọ̀n 2 million mo ń bá wọn sọ̀rọ̀ pé ẹyá mi ni màá fi property mi kàn máa kówó ẹ̀ fún yín tí mo fi lọ ṣẹ̀wọ̀n màá fẹ́ gbogbo first month yẹn sí ẹ̀ mo ń bá wọn sọ̀rọ̀ mo ń sunkún bàbá ò rí kankan ṣe sí o. ọmọ olówó ńlá gbogbo tẹ́tọ́ pátá kò sẹ́ni tí ó yẹ mi bẹ́ẹ̀ ó yé mi ẹjọ́ ń tọrọ lọ́rùn èmi kọ́ bàbá yìí agídí burúkú yẹn òun ló gbé wọn débi tó dé yìí ìyẹn bàbá yìí agídí burúkú tó ń ṣe yìí ló gbé wọn débi tó dé yìí èèyàn tó tún jagun fún yẹn tó yẹ fún yín ẹ̀yin kan nígbà yẹn náà gbogbo effort yín wọ́n fẹ́ dànù olóyìn burúkú ọmọ ẹ̀kọ́ akéde ó sọ rubbish ó bá lẹ́kọ̀ọ́ mi ṣe ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ èmi kọ́ akéde ó sọ rubbish gbà yẹn nǹkan tó mi ṣe ń bá ọmọ yẹn kan sọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ tí mi ṣe ń bá sọ̀rọ̀ mọ́ ìyẹn kọ́ akéde àwọn tó dúró tì ẹ ti máa fi ṣú wọn bàbá yẹn agídí OPC òṣì tó wà lórí wọn yẹn òun ló bá wọn débi tó dé yìí o agídí òfò yẹn ló bá wọn débi tó. rí ẹ̀yin èèyàn mi bó ṣe ń lọ ṣe gbọ́ fọ́ìsì yẹn
bọ̀bọ̀ tí ẹgbọ́ ohun èyí òun náà pè ní Bocas ó wà ní ó dẹ̀ pé France àbí Italy either of the two òun ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n deport ẹ̀ sílé ó dẹ̀ pọ́n ló ní problem for some years back ó ní problem pẹ̀lú MC Olúọmọ èèyàn MC Olúọmọ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ó wá support Ìbàrúwá ìjà ló ṣẹlẹ̀ láàrin MC àti òun ló wá di wàhálà so ọ̀rọ̀ yẹn wá di wàhálà débi wípé ó dẹ̀ pọ́n ló na ìyàwó ẹ̀ àbí nǹkan kan àbúrò ìyàwó ẹ̀ kò pọlọ́pàá àbúrò ìyàwó ẹ̀ ló wá pọlọ́pàá ló wá fi ibi tí ìyàwó ẹ̀ ti ṣèṣe ló wá fi hàn ọlọ́pàá ọ̀rọ̀ yẹn ni wọ́n fà títí tó lọ sí ẹ̀wọ̀n àbí kò yé yín ó lọ sí ẹ̀wọ̀n ìgbà tó lọ sí ẹ̀wọ̀n yẹn ó wá ń sọ nínú voice note tí ó leak jáde yìí tẹ́ bá gbọ́ dáadáa wípé ó ránṣẹ́ sí Bàrúwá tó ń bẹ Bàrúwá wípé òun nídìí owó 2 million naira equivalent to 2 million naira òun lòun nídìí kó kàn yá òun kó má dáṣì òun kó má roti gbogbo iṣẹ́ àti support tóun ti fún ipe kó kàn yá òun tóun bá ti jáde òun á wá bó ṣe máa tà lára àwọn property òun á dá padà fún kó má jẹ́ kóun ṣẹ̀wọ̀n yẹn ó ní títí tóun ò fi rí 2 million equivalent to that 2 million naira tóun ò fi rí san bí wọ́n ṣe là á mẹ́wọ̀n nìyẹn tó lọ ṣe ẹ̀wọ̀n how long I think more than a year or so after the ẹ̀wọ̀n ṣá bí yóò fúnra lára ẹ̀ ló padà lọ́lé bóyá wọ́n deport ẹ̀ mi ìwà mọ̀ bó ṣàwà ní Nàìjíríà presently ṣe ti rí bó ṣe lọ now mo máa ń pariwo wípé àwọn ọmọ NURTW kẹ́yẹ para yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́n tó ti pa ìkan lára wọn o wá ti máa gbọ́ Tọ́ba Ìjàyà picture ẹ̀ òun lòún wò yẹn wá gbọ́ nǹkan tí àwọn Lagos NURTW and politics ohun tí wọ́n sọ lélẹ̀ wọ́n ní over the years several prominent transport union figures in Lagos have lost their lives in violent incidents linked to political activity or factional clashes. Alhaji Saka Saula, former Lagos State Chairman of NURTW, he was fired on January 6, 2008, a few months after the 2007 general election, following his release from detention in Abuja. That was ní 2008 ní ẹni yẹn ni wọ́n náà pa. Ọláyẹmí Matthew Eniola Èsì Olúwo Bàbá Èsì or something tí mi bá pè dáadáa má bínú died on April 9, 2015 during a violent political clash at a rally in the Oshodi area of Lagos State. Now the next one, Rasak Bello Hamburger, from chairman of the Motorcycle Owners Association of Lagos State, MOAS. He was shot dead on May 29, 2017 during APC local government primary election. Ismaila Aziz Ibrahim Legacy lost his life on January 8, 2019 after being stabbed during factional violence at a gubernatorial campaign flag off in Ikeja. Samuel Kayode Epo Kinkin, NURTW vice chairman in Lagos, he was shot dead on July 8, 2021 during an APC campaign rally in the Agboju Oriade area ahead of local government election. Toba Ajiboye Toba Ijaya, organizing secretary of Lagos State Council of NURTW, he died on July 14, 2026, 2 days after unidentified gunmen attacked and opened fire on his vehicle. He initially survived with injuries but later succumbed to death. Tó já sí wípé ní wọ́n shoot Toba Ijaya ní area former area ní Lagos State. Ibẹ̀ náà ti shoot ẹ̀ but kò wá survive according to ìgbà tí wọ́n shoot ẹ̀ wọ́n rush ẹ̀ lọ hospital ó respond to the treatment but along the line ẹ̀mí okùn ẹ̀mí yẹn ó já kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Tá bá wá sọ fún yín wípé ẹ̀yin ọmọ NURT ẹ yé para yín ẹ má máa sọ àwọn sisters wa ẹ má máa sọ wọ́n di opó ọ̀sán gangan ẹ má ro títí àwọn èèyàn family ìyàwó àti àwọn ọmọ tẹbí ẹ má ro mọ́ ìrìn àjò tẹ́ ẹ rìn àwọn ọmọ yín tẹ́ bá ti kú wá dọmọ lọ́mọ tá máa wá wò tó bá dẹ̀ ti wá para wọn tán àti ìyàwó àtọmọ after few months wọn kì í rẹ́ anybody mọ́ nínú union bó ṣe máa jẹ bó ṣe máa hun kò dẹ̀ kàn wọ́n mọ́ ẹ wo máa yí Tọ́ba Ìjàyà yìí kò ìpẹ́ tó ṣe ìṣílé ilé tó ṣí báyìí wọ́n jẹ́ kó gbádùn ilé yẹn. Now back to Bàrúwá ẹjọ́ kí ló dé tí Bocas tó dúró tì yín gbogbo wa la mọ̀ Bocas a mọ̀ wípé nítorí ó fún Bàrúwá ní support ó wà lára nǹkan tí MC tó fi bojú ẹ̀jẹ̀ tó bá wá àrùn tó bá wá ìdààmú nínú ayé tó bá wá sọ wípé ó ní ìdí support yín kí ló dé tẹ̀ kí run ní tasketa kí láti dìde láti fún wọn ní respect láti fún wọn ní support èyí ò dá o bàbá Bàrúwá
Mr. Nurtw Baruwa eléyìí tẹ́ ṣe yóò dáa according to nǹkan tó dẹ̀ ṣe lálàyé ń bẹ̀ yẹn ó ní gbogbo àwọn tí wọ́n ló yà sí yín pátápátá lẹ́wùwà ìdásí tí ẹ̀ kì í fún ní support both physical support or financial support or any kind of support tó bá nídìí lọ́dọ̀ yín ipe everybody wọn ni wọ́n ti sá fi yín sílẹ̀ lọ. Mr. Baruwa Baba Union l'Abuja èyí tẹ̀ ń ṣe yóò dáa ẹni tó bá dìde fún yín ẹ̀yin náà máa lẹ́yìn láti dìde fún ẹ má máa ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin lẹ jámọ́ nǹkankan àbó ní nǹkankan tó ṣe pàtàkì lára yín tó ń dìde tì yín òun lẹ ti ń rí yìí o ṣé wá rí ìjà tó jà pẹ̀lú MC tí Baruwa ò bá wá farabalẹ̀ kó pe bọ̀bọ́ ìpadà kẹ́ ẹ parí ìjà yẹn ó máa bójú ẹjẹ́ náà láì gan ni àti ìgbó nǹkan kan ṣẹ̀fẹ̀ gbọ́ ọ̀rọ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ kábíyèsí Ataọja kí ló dé kí ló tún ṣẹlẹ̀ bàbá Ataọja lóṣogbo kí ló ṣẹlẹ̀ kábíyèsí o kí ló dé ó tún dọ́dọ̀ títí yín náà ẹ̀yin èèyàn tẹ̀lé mi kẹ́ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ l'Ataọja tí ó ní bàbá Ataọja ṣe o. ṣé bí bàbá wa Ataọja mo fún ní mọ́ká wọ́n fún ọkọ àkọ́bí ẹnu ọkọ ọmọ wọn àkọ́bí ọmọ wọn ọkọ ọmọ wọn mo fún ní mọ́ká bàbá wa sọ pé kí wọ́n ṣe kékeré ṣé ìkọ́lé sí ẹ̀yìn ṣé ìkọ́lé sí Òṣogbo ni ilé bẹ́ẹ̀ ni mo kọ́ sọ́sọ́gbò àjọ ṣòṣogbo ni bàbá wa Ataọja ẹ̀wọ́n sọ pé kí wọ́n ṣe kéde síbi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde síbi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde bàbá wa Ataọja lẹ́yìn náà bí gbogbo lọ́wọ́lọ́wọ́ sọ ẹ bá bẹ bàbá o ẹ bá bẹ bàbá sọ ìgbẹ́ ní kí wọ́n tí a bá ti rí mọ́tò tèmi etí mi ti kú ní gbòòrò bàbá etí mi ti kú ní gbòòrò bàbá wa Alhaji Ahmed Bọ́lá Tinubu ọmọ lọ́rọ̀ rẹ ẹ bá wọ́ọ̀nù bàbá o mo sì dáadáa fún bàbá Ataọja o mo sì dáadáa fún wọn sọ pé ibi tí a bá ti rí mọ́tò tèmi ibi tí a bá ti rí mọ́tò tèmi gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá mi wọ́ọ̀nù bàbá wa Ataọja o mo fún ọmọ wọn ní Mẹ́kà o mo fún ọmọ wọn ní Mẹ́kà ọmọ wọn àkọ́bí ọmọ wọn tó wà ní Ìkìrun ọmọ Ìkìrun tó fẹ́ àkọ́bí wọn àyàfà mo fún wọn ní Mẹ́kà o ṣé tí bàbá mi sọ fún mi lò èmi ò kíá o ìkíá bàbá ẹni gbogbo tẹ́ ń pè tí ń dá iná láàfin tí mo bá jẹ̀bi àwọn ọmọ Adélékè yóò ní ẹ̀kọ́ tí n bá ti jẹ̀bi wọn wà lẹ́yìn èrò aṣọ́kù òní rẹ̀ mí musa ní musa èèyàn fún wọn gbogbo wọn gba pàlú wọn gba gbogbo nǹkan ẹ wá tó wá ní kí wọn máa dẹ́kẹ̀ mí èmi ká amúrẹ́jì kò jù báyẹn lọ tí mo ní kí sọ fún gbogbo ìjọ. Àríkẹ́ ẹ̀rọ Àríkẹ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ màmá yìí ó ṣe politics ó yẹ kó máa rántí ẹ̀ náà ó fẹ́ já okùn ẹ̀mí Ọ̀ṣun state governor bàbá Ìmọ̀ọ̀lẹ̀ Adélékè ó wà lára àwọn tó ṣẹ́ṣọ́ wàhálà fún Ọ̀ṣun state governor bá ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan tó fojú Ọ̀ṣun state governor rí òun ló lọ lọ́ọ̀kan yẹn ó tún ti yí sọ́dọ̀ Ataọja ṣùgbọ́n kan tí mo kàn fẹ́ sọ advice ni mo fẹ́ fún mọ̀mọ́ ẹ̀rọ Àríkẹ́ yìí o wàhálà yín ti ń pọ̀ jù lọ́ọ̀láyìn o ẹ̀yin ẹbí ẹ̀rọ Àríkẹ́ ọkọ wọn ọmọ wọn ẹbí wọn àtàwọn òṣìṣẹ́ wọn ẹ pé woman yìí kẹ́ pé sáàrin kẹ́ pé sí meeting ẹ bá sọ̀rọ̀ ẹ pé sí meeting kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ advice ẹ ṣógun láyé ni ìwọ lánàá ìwọ lónìí bí ẹ̀kún apọkọ jẹ́ ṣé wọ́n nìkan ló ń ṣe politics ní gbogbo Ọ̀ṣun state ni bó ṣe dìde lórí bàbá Ìmọ́lẹ̀ náà nìyẹn ó tún ti kúrò lórí Ìmọ́lẹ̀ báyìí sí ó tún ti bọ́ sí ọ̀dọ̀ bàbá Ataọja of Òṣogbo ẹni lẹ́yìn ìgbà tá ẹ kọ́lé fún wọn ilé 4 lẹ́ni lóṣogbo ṣe bí ilé ara yín ni ẹlẹ́ fún wọn ní Mẹ́kà ẹ fún first born wọn ọkọ ẹ fún ní Mẹ́kà ẹ̀yin ṣe bó wù yín ni ṣé ọ́fọ́ọ̀sì yín gbà lọ́wọ́ yín ni àbí kí ló wá létílé ẹ bá wa bá ẹ̀rọ Àríkẹ́ sọ̀rọ̀ wàhálà yín ti ń pọ̀ jù lọ́ọ̀láì lórí ọ̀rọ̀ politics tí politics ò bá ṣeé ṣe ẹ sinmi ẹ jókòó lé yín wàhálà ojoojúmọ́ ṣé gbogbo politician lẹ fẹ́ gbógun tì ní kí lógun tó le tó ilé gan ẹ̀rọ Àríkẹ́ rí èèyàn bá yín sọ̀rọ̀ rí èrò bá yín sọ̀rọ̀ ojú yín dẹ̀ máa bó èló gan ló wà lọ́wọ́ yín tẹ́ ẹ̀kan jẹ́ káyé sí mi ẹ ṣe lé ẹ ṣe tọ̀hún ẹ sí mi jàre kẹjẹ́ kí gbogbo ayé sí mi ṣógun láyé ni àbẹ́yìn ò ti róko lóko kún tẹ́lẹ̀ kẹ́ tó gbẹ̀pà sí ṣé ẹ mọ̀ wípé politics na dirty game it's a dirty game wípé ò sponsor wọn ò kọ́lé fún wọn ra mọ́tò fún wọn ó mọ iye àwọn tó ti kúrò lábúrọ̀dù bí tí wọ́n lọ sílé pẹ̀lú owó burúkú wọ́n kọ́lé àìmọye ilé fẹ́lòmíì wọ́n ra mọ́tò wọ́n ṣoríṣiríṣi bó ti ń fẹ́lẹ̀ ní mílà náà fẹ́lẹ̀ ní mílà wọ́n gba gbogbo owó wọ́n dẹ̀ mọ̀ wípé wọn ò ní ìbò kankan tó fẹ́ fún wọn àìmọye àwọn brothers wa ìgbà tó di wípé ó fẹ́ bọ́ sóko ẹ̀sìn ni majority wọn sá padà wá sábúrò tó ń rọra forí wọn pamọ́ síbí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n gbà ipò owó ni majority wọn dẹ̀ máa ń béèrè bíi local government chairman
wọn ò dẹ̀ ní sọ wípé wọ́n ti ní candidate sílẹ̀. You know politicians náà ibi tó ti ń make owó wọn nìyẹn. Wọ́n máa tàn ẹ́ tó fi ẹni ẹ̀gan tó bá lè fi ṣe exchange lé wọn lọ́wọ́. Wọ́n ready àti gbẹ̀mí ẹ̀. Wọ́n gbẹ̀mí ẹ bẹ́ẹ̀ ni. That is politics. Ìwọ tí o bá ti lè become chameleon, kó rí yellow kó become yellow, kó rí green kó become green, kó rí black kó become black. O lè ṣe politics. Ẹ sọ fún woman ẹ̀rọ àríkà ipò fẹ́ para ẹ̀. Ọlọ́run má jẹ́ kí wàhálà pa ẹ́. Ọ̀tọ̀ ló sunkún pé o fẹ́ kí ọkọ ẹ kó dìbò kó win kó ṣe councillor àbí local government. Ọlọ́run ló mọ iye ọdún tó fi jàjàjàjà yẹn tó jẹ́ ká sinmi online. Pẹ̀lẹ́kún pẹ̀lú oríṣiríṣi. O tún bọ́ sí yẹn sìn. O ní bàbá Táọjà Òfòṣogbo. O ní kí wọ́n bá ti rí mọ́tò ẹ̀ kan ṣe kinní yẹn fún ẹ. Wọ́n fẹ́ pa ẹ́. Kí ni ìwọ náà ṣe tán ní kan ṣe kinní yẹn fún ẹ? Wálé ti ń pọ̀jù ní. Stress ẹ ti ń pọ̀jù fún everybody níbi bẹ̀. Gbogbo everybody ti wà tired of you. The whole of us are getting frustrated and tired of you as a politician. Sí mi ẹ̀rọ àríkẹ́. Ìwọ náà má ṣoore mọ́. Kó owó ẹ pamọ́. Kó owó ẹ pamọ́. Má fẹ́ anybody ní mẹ́kà mọ́. Ṣé bó fi gbà yìí ni? Ṣé bó fi gbà yìí ni ìwọ náà tó ń pín mẹ́kà káàkiri ṣé bó fẹ́ recognition ni? Wọ́n dẹ̀ ti fún ẹ ní recognition. Kí ló wá dé? Èní ọ̀tọ̀, ọ̀la ọ̀tọ̀ ló máa bọ́ síta. Ọ̀túnla ọ̀tọ̀ ló máa mú jáde. Lórí kí ni? Ẹbí calm down gan ni o. Ẹbí calm down gan ni o ní kí ló ṣẹlẹ̀ gangan. Orúkọ tèmi ò yí padà Yèyé Dárákọ owó èkókòkò ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share ètò yìí, má sì gbàgbé láti bá mi drop comment ẹ̀. Ire o, kábíyèsí.